Kehinde àdúrà yín á gbà o. Kehinde àdúrà yín á gbà o. Mẹ́ta ọ̀run táìlù fún wa táìlù fún ìgbérun ká. Ètí sún ọ̀nà rẹ̀ ní ìbọ̀jẹ̀ o. Ní agbára lọ́wọ́ ní agbára Olódùmarè. Gbogbo tó ń jẹ́ ohun ìdùnnú ìbànújẹ́ ò ní wọ̀ o. Ẹkún kéré ó tóbi lẹ́yìn wọ̀ ní rẹ̀. Ẹkún kéré ó tóbi lẹ́yìn máa wọ̀ ní rẹ̀. Wọ́n mẹ́tì ní ẹ̀rí yẹn. Ìgbà kan ní ẹ̀wà gbogbo ní iṣẹ́ ọjọ́ kan ní ilé ẹ̀kọ́ ẹ̀jẹ̀ méjèèjì ní ìyá tó náà ló fún àkókò náà sí òṣèlú ní wọ́n kó bá àwọn sáà mẹ́fẹ́ wọ́n wá fi lápá dábọ̀ lọ́jà dá fún tẹ̀lé tẹ̀lé tí wọ́n tẹ̀lé tí wọ́n fi àjọ rẹ̀ yàn án ló tó lẹ̀ wọ́n kì í wáyé àgbà wáyé ìdí wọ́n ní wọlé àwọn panápàpàná. Ẹnikẹ́ni tó ń wà tó ń láàyè bí wọ́n ti ń lọ mo ṣe ń pọ̀ kí ó jẹ́ ohun lẹ́gbẹ̀ẹ́ yìí lórí àwọn ọmọ ìsọ wọ́n ti rí pé tẹ́lẹ̀ ọ̀nà boys ni wọ́n jò sí ẹ̀kẹ́yìn òní lọ́rùn òní sí àṣìṣe lọ́jọ́ ayé jẹ́ ẹni tó jẹ́ náà ti ọwọ́ ní
ní oṣù náà. Gílé tó bá fẹ́ gbẹ̀mí oṣù ṣe àwọn ìrìnlẹ̀ ohun tó bá dáwọ́ lé sí ohun tó lè jẹ́ bá nǹkan kí nǹkan tó bá dáwọ́ lé láti lọ ní ló máa já sí. Wàá rí oríire nínú ẹ̀. Wàá rí gbùgbù ẹ̀. Nígbà tí wọ́n ti rò pé ó pọ̀ olùdó bá ń tẹ́lẹ̀ ó ti ra ọmọ àti ìjẹ́ ẹgbẹ́ àlejò. Yóò láyé ṣe òṣùpá wá. Yóò obìnrin náà nìyí o. Yóò iye o. Chief Kehinde táyé ṣe. Chief Kehinde táyé ṣe wọ́n jẹ́ lára àwọn fans mi ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ká dúpẹ́ lọ́wọ́ Orísun TV program tá a máa ń ṣe lórí Orísun láti ìlú òyìnbó náà tí máa ń wò mí tán tí ẹ̀ tí ì rí mi rí rárá gbàtàn dé Nàìjíríà ń bí láti ẹ̀ tó fojú kanjú ó kàn máa ń pè mí láti abroad pé àwọn máa ń lẹ́kì program ẹ̀ táwọn máa ń lórí Orísun lórí àwọn other station míì táwọn náà ti máa ń wò gbégbé o táwọn bá ti wá Nàìjíríà táwọn wá joyè ìwọ làwọn máa pè lẹ́mc gbàtàn dé Nàìjíríà láti ẹ̀ tó ríra. Yes. Ẹ bá mi gbàdúrà fún wọn ní ṣókí. Mo gbàdúrà fún Chief Kehinde tó jẹ́ táyé ṣe ilẹ̀ Ṣìmáwá ń rí pètò ìgbà ọdún kan ni o lágbára lọ́wọ́ Ọlọ́run wọ́n fi ọmọdé joyè wọ́n á fi àgbà lò lágbára lọ́wọ́ Ọlọ́run ọ̀sán àtòru pàdé wọn ò ní pàdé alátakò ẹ̀yin náà ò ní pàdé alátakò èmi náà ò ní pàdé alátakò iléeṣẹ́ Orísun kò ní dàrú. Gẹ́gẹ́ bí aláṣẹ ìlú Ṣàgámù sà kí ni nǹkan tí ẹ lè sọ nípa oyè tí àwọn bàbá wa jẹ oyè táyé ṣe lẹ́nu. Ṣé Yorùbá ni ẹ tó bá ní èèyàn tún nǹkan ṣe kí ló ṣe rí pé aṣọ yìí èmi ń wọ̀ mo kàn ń gbé lẹ̀ ìwọ ń kó òun fọ̀ kí ló ṣe òun tún ṣe táyé ṣe ó máa tún gbogbo èèyàn ṣe ó máa táwọn lédi ṣe tó ti yẹ ó ṣe rí nìyẹn. Ẹ bá mi ṣàdúrà fún wọn ní ṣókí sà. Ṣàgámù. Ẹ bá mi ṣàdúrà fún wọn ní ṣókí. Àdúrà ni mo ti ń ṣe fún látàárọ̀ ó dẹ̀ máa mọ ni. Àdúrà ó ti mọ ibi tó lọ yẹn wọn ò ní gbókù ẹ̀ bọ̀ wá bá wa. Owó ló wá lọ adẹ̀rówó náà ṣe lágbára Ọlọ́run lágbára sáàkì. Ẹ ṣe gan ni sà. Ẹ̀yin tèmi nílé mo wà pẹ̀lú ìyálóde ìlú Ṣìmáwá. Ẹ kú dédé àsìkò yín mà. Ẹ̀wà nìyẹn ẹ ṣé gan. Ẹ bá mi sọ orúkọ yín fún àwọn olólùfẹ́ wa nílé. Orúkọ mi ni Ìyálóde Abídèmí Abímbọ́lá Ọmọ́wùnmí. Gẹ́gẹ́ bí ìyálóde ìlú Ṣìmáwá báwo nínú yín gan ṣe dùn tó lè ní pé ẹ ṣẹ̀ tún réyàn kunra láti tún ìlú Ṣìmáwá ṣe. Olúwa ṣeun mo Bíbélì ní pẹ̀lú Ọlọ́run ohun gbogbo ní ṣíṣe Ọlọ́run ló bá wa ṣe nítorí pé ìgbà tá a wò pé olóyè Okunnu èèyàn pàtàkì ni wọ́n
wọ́n sin orílẹ̀-èdè yìí wọ́n tún sin orílẹ̀-èdè ní òkè òkun àwa wò pé wọ́n máa wúlò inú wa dùn láti gbà wọ́n mọ́ra nílùú Shimawa. ẹ mọ̀ wípé máa wà lára àwọn ìgbìmọ̀ tó yan Chief Kehinde Atáyéṣe gẹ́gẹ́ bí Atáyéṣe ìlú Shimawa. Kí ni àwọn nǹkan tẹ rí tẹ́ fi wò wípé àwọn gan ló tọ́ sí? Ìdí tí a fi rò pé wọ́n tọ́ sí wọn ni pé wọ́n jẹ́ onírẹ̀lẹ̀ ọkàn wọ́n dẹ̀ jẹ́ ẹni tó ń ṣiṣẹ́ tọkàn tara wọ́n dẹ̀ jẹ́ ẹni tó fẹ́ràn orílẹ̀-èdè wọn. àwa ń wò pé ẹni tó fẹ́ràn orílẹ̀-èdè ẹ̀ ó máa fẹ́ràn ìlú ìyá dẹ̀ ń fẹ́ ìdàgbàsókè Shimawa nítorí ẹ̀ la ṣe wò pé kí olóyè Okunnu náà kọ́ wá bá wa gbé Shimawa sókè. ẹ bá mi ṣàdúrà fún wọn ní ṣókí pé àsìkò tí wọ́n jẹ oyè yìí oyè àmọ́ mo ṣàdúrà fún olóyè Fuad Mohammed pé àsìkò tí wọ́n jẹ Táyéṣe ìlú Shimawa Táyéṣe àkọ́kọ́ ní ìlú Shimawa yìí wọn ò ní kábàámọ̀ wọ́n ti fọ ọmọdé jẹ wọ́n máa fàgbà lò wọ́n máa lò pẹ́pẹ́pẹ́ ìlú Shimawa náà máa dàgbà sókè sí i. ẹ bá mi sọ orúkọ yín fáwọn olólùwẹ̀ wa nílé. orúkọ mi náà mọ̀ bí Àṣàkẹ́ Fádéyì Àṣàkẹ́ Aláṣà. Àṣàkẹ́ Aláṣà kí ni ìdílé fi pẹ̀rẹ̀ yín l'Àṣàkẹ́ Aláṣà? ìdí ni pé máa ń ṣe nǹkan àṣà Àṣàkẹ́ dẹ̀ ni ó kọ àṣà mi. so nǹkan tẹ máa ń ṣe yẹn ṣé ó wà lára àwọn nǹkan tẹ máa fi yẹ Chief Kehinde Atáyéṣe sí nínú ayẹyẹ ilé ni? bẹ́ẹ̀ ni mà. ẹ bá mi kọjá fáwọn olólùfẹ́ wa nílé. tó Chief Kehinde Mohammed ọmọ Okunnu là bá wá síbí oyè Táyéṣe ni wọ́n jẹ àwa bá wọn ṣayẹyẹ oyè àmọ́yí wọn ò ní pọ̀pá tẹlẹ̀ ní bùdó ẹran gbogbo wọn pátá gbogbo ẹbí ará ọ̀rẹ́ àtòjúlùmọ̀ tó bá wá síbí pátá la kí ẹ ṣe ẹ kú àgbọ̀dìde níye láwọn àbára wa ṣe lọ́la wáìdì lókè. àmì ẹ ṣe gan-an. òwúrọ̀lẹ́ má ṣe bínú àwọn ti Táyéṣe bàbá olóye báṣe ní ìdí yín lọ ṣe wọn lè fún àdúrà tí òun dúpẹ́ bọ̀lá ìwà àdá òwúrọ̀lẹ́ ìgbà àsùnwọ̀n ọmọ ìdó Táyéṣe wà máa rí ayé àdá ìgbà àsùnwọ̀n ìdó Táyéṣe wọ́n lọ máa bá òun wọlé. Oyè wáyé òun mọ̀ pé òun ṣe mo dúpẹ́. Èjì rẹ̀ yóò rí àgbẹ̀rígbẹ̀mí. Òwe ní lọ́jọ́ ẹ̀kọ́. Ọ̀pọ̀lọpọ̀ máa ń ṣe èjì rẹ̀ o. Bí bàbá yìí ṣe ń Ìbàdàn bẹ́ẹ̀ ló wọ̀yọ́ bí bàbá yìí ṣe wàrà oko bí bàbá yìí ṣe wàrà ayé ló wàrà oko ọmọ onílé wúrà bí òyìnbó ọmọ onílé orí òkè tí wà kò pé ẹyẹ ọmọ onílé gogoro tí gbórí òkè tutọ́ sílẹ̀ ẹlẹ̀ ọmọ Okunnu o oyè àmọ́rí o àjẹgbó àjẹtọ́ àjẹfọwọ́parí àjẹfẹ̀yìn ìjẹkù bàbá wa Táyéṣe nífọ̀pá tẹlẹ̀ níbùdó ẹran níta fẹ́ jọ òní bọ́yé pẹ̀ jẹ́bẹ́ ilé ẹ̀wọ́n Kehinde gbẹ̀gbọ́ èjìlá òyìnlá apọ̀jọ́jọ́ wọ̀lú ẹ̀dúnjọ bí pa ọmọ àtètèjì onílẹ̀ gbalẹ̀ bẹ́ẹ̀ni bá iṣẹ́ ìrìn àgbórí ìdílé fèrèsé ọkàn bá bí èjì ló wọlé tàn mí wá ní lójú orogún èjì wọ̀rọ̀ lójú ìyá ọ̀bẹ kìsì bẹ́kẹ́ṣẹ́ ó fẹsẹ̀ méjèèjì bẹ́ẹ̀ láti sa ọ̀sán wọn tó nígbà aṣọ. ẹ bá mi sọ orúkọ yín fáwọn ará lé mọ̀. orúkọ mi ni Mariam Babatunde olórin ìbálẹ̀ ìlú Mòwe.
olórí balẹ̀ ìlú Mòwe láti ìlú Mòwe sí ìlú Ṣìmáwá lẹ́tí wá bá wọn ṣàjọyọ̀ tálẹ̀ wá bá ṣàjọyọ̀ tálẹ̀ tẹ̀lé wọn tálẹ̀ wá torí tálẹ̀ ṣe wá bí. a bá Ìyálóde ìlú Ṣìmáwá la bá wá síbí láti wá bá wọn ṣe àjọyọ̀ ọ̀dọ̀ ṣe lọ́jọ́ tó. báwo gan làwọn ṣe jẹ́ sí. wọ́n jẹ́ bí area sister sí mi. torí ẹ̀ lẹ́sẹ̀ wá fìfẹ́ hàn ní bíbá ilé ni. torí ẹ̀ nítorí pé wọn náà kì í ṣèyàn bẹ́ẹ̀ sáà náà bá ní kan ṣọmọdé máa dìde súnmọ́ wa. ẹ bá mi gbàdúrà fún wọn ní ṣókí mọ́. adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run lọ́jọ́ tòní ìṣòwò àtàwọn lọ́jọ́ tòní ànífàṣẹ àṣemọ́ lágbọ́dọ̀ Ọlọ́run bó tọ́ dẹ̀ ń ṣe ń bà yìí ọba ìlú Ṣìmáwá náà nífẹ̀ẹ́ iṣẹ́ àṣemọ́ lágbọ́dọ̀ Ọlọ́run ìdùnnú owó ńláńlá àwa máa wọ̀lú Ṣìmáwá yìí lágbọ́dọ̀ Ọlọ́run gbogbo tó wá jọ̀hún bànújẹ́ Ọlọ́run ò ní jẹ́ wọ̀lú Ṣìmáwá yìí oore ńláńlá ìdùnnú Ọlọ́run kò dìbò ibà lágbọ́dọ̀ Ọlọ́run. ẹ kú dédé àsìkò yìí. ẹ̀yin náà kú dédé àsìkò yìí o. ẹ máa dùn gan kẹ. ẹ̀yin náà fáyín ẹ bàjẹ́ lọ́mọ. ẹ bá mi sọ orúkọ yín fáwọn olólùfẹ́ wọn. orúkọ mi ni Alhaja Mọ̀rúfát Akérògùn Moweland. kí ni kọ́tà lè sọ nípa Ìyálóde ìlú Ṣìmáwá tí wọ́n tún gba àlejò fúnra ní ọjọ́ tó ní. Alhaja Ìyálóde Ṣìmáwá èèyàn tó dáa ni wọ́n because àǹtí náà jẹ́ sí mi wọ́n dẹ̀ nice wa gan she is a very nice woman èèyàn tó dáa ni wọ́n. kí ni kọ́tà lè sọ nípa ayẹyẹ yìí. ayẹyẹ yìí dáa gan ó dẹ̀ fine but oyè ló ń jẹ but oyè náà mọ́rí. ẹ bá mi sọ orúkọ yín fáwọn olólùfẹ́ wa nílé. orúkọ mi ni Chief Mrs. Fọláṣadé Mayungbe Ìyálájé Àkárìgbò Fremoland. kí ni kọ́tà lè sọ nípa Chief Kehinde Atáyéṣe. ẹ jẹ́ ká kọ́kọ́ dúpẹ́ fọlọ́run Ọlọ́run a dúpẹ́ agbẹ́yìnga yìnyín lógo a dúpẹ́ fún ọjọ́ èní. arákùnrin wa Chief Kehinde Táyéṣe Ṣìmáwá èèyàn ni wọ́n o tá a bá ń sọ̀rọ̀ èèyàn ni wọ́n jẹ́ ká rí wọn káyì wọn. kí n tó máa dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn èèyàn yìí pé wọ́n ṣe é wọ́n dúpẹ́ gan ni nígbà ọkọ̀ fi oríkì bàbá wa torí ìbejì ni wọ́n. àwọn ni ọmọ Kẹ́hìndé èjìrè ará ìṣokù òbẹ́kìtì gbẹ́kẹ́sẹ́ ọmọ wọlé alákìsà ọ̀sán alákìsà dónígbà aṣọ bùnmi kí n bẹ̀rẹ̀ lẹ́yìn mi kí n padà lẹ́yìn ẹ̀ ọmọ méjì tó wọlé alákìsà tó sọ alákìsà dónígbà aṣọ mo kí yín mo yìnyín ilẹ̀ fún yín o bọ̀dá Kẹ́hìndé èèyàn ni wọ́n o wọ́n ṣe pàtàkì wọ́n dẹ̀ ran ẹbí lọ́wọ́ wọ́n ran aláàrú lọ́wọ́ pàtàkì ní Ṣìmáwá ká tó lè fi wọ́n joyè Táyéṣe ní ìlú Ṣìmáwá wọ́n ṣe dáadáa sílùú gan because láìsí contribution èèyàn a lè ọpọlọ píìkì èèyàn tó ń lọ lójú títí pé a fi joyè so wọ́n ń ṣe dáadáa gan ọmọlúwàbí ni wọ́n. ẹ máa jóbọ̀ ẹ máa jóbọ̀. ẹ kú dédé àsìkò yìí. àwa máa níyẹn o. mo yí pé ń gbádùn ara yín gan. honestly. ẹ máa ń sọ orúkọ yín fáwọn olólùfẹ́ wa nílé. èmi ni Chief Mrs. Oyinlọlá Adébọ̀gà ọ̀tún Ìyálóde Àkárìgbò láti Ṣàgá. báwo lẹ yẹ jẹ́ sí Ìyálóde ti ìlú Ṣìmáwá. Ìyálóde Ṣìmáwá ọ̀rẹ́ mi ọmọ ẹgbẹ́ mi ìkànṣó ni wá 2-1 ṣá ni wá torí ọ̀rẹ́ mi dáadáa ni akẹ̀jẹ̀ ń ṣe pọ̀ àtúnjọ ń ṣẹgbẹ́ Ìyálóde ìlú. a jẹ́ wípé gbogbo bí ayẹyẹ ṣe lọ ẹjọ́ plan ẹ̀ ni ẹjọ́ mọ́ pa. ẹjọ́ ṣe pátápátá látòkè délẹ̀ torí ẹ̀ nínú mi ṣe ń dùn mo ti wọṣọ kan wá síbí lẹ́nìí mo ti wọṣọ Ìyálóde ìlú nígbà mo débi mo tún change sí aṣọ ayẹyẹ ibi ìdùn ẹni tí ò sí bí ni ò mọ̀. àmọ́ kí ni kọ́tà lè bá a sọ fáwọn aráalé nípa àṣà àti ìṣe tí a ṣe ní ọ̀dọ̀ kábíyèsí láàárọ̀ yìí. nǹkan tá a ṣe bíbà yìí ó dùn jù mo rọ àwọn tó jẹ́ pé wọ́n wà ń lo òyìnbó àti tó wà lẹ́kọ̀ọ́ àti tó wà ń gbé kọ́wọ́ náà darapọ̀ má ṣàtìṣe èmi sì yí ọmọ kékeré ni mí ọ̀tún Ìyálóde ìlú ni mí ọ̀tún Ìyálóde Àkárìgbò alájà ni mí mo gàràfà mo dẹ̀ tún ṣe kò ṣe pé bóyá àwo kan náà ń ṣe ń bẹ̀ kò sí nǹkan kan tó fọ́nì à ń gbàṣà ilẹ̀ wa ga ni mo rọ̀ wọ́n especially àwọn obìnrin ká kópa tó pọ̀ torí eré mi sì mo kópa tó pọ̀ láàrin ìlú inú mi dẹ̀ ń dùn pé mo wà nù wọn Ọlọ́run ò dẹ̀ ní yọ mí láàrin wọn a máa jọ ṣe pẹpẹ ní pẹpẹ rò wí ṣe ń láàárọ̀ tí a máa jọ ṣe pẹpẹ. ẹ ṣe gan ni mà.
ẹ kú dé lásìkò yìí. àwa nìyẹn. mo rí pé gbádùn ara yín gan. àbí o ìní ìdùn gan ni. ẹ bá mi sọ fún orúkọ yín fáwọn ará lé. orúkọ mi ni Ọdún Ọlájẹgẹdẹ. ẹ ti sọ lẹ́ẹ̀kan ẹni pé ní ìdùn gan-an ẹ wá kọ́kọ́ bá mi bẹ̀rẹ̀ láti kí ni nǹkan tẹ́bi rò wípé ẹni ìdùn ó dẹ̀ yàtọ̀. àbí ẹni ìdùn torí pé arákùnrin Kẹ́hìndé ó ń joyè lénìí. ìgbà tí wọ́n wá ń joyè lénìí kí ni nǹkan tẹ́ láìkì lára kí ni nǹkan tẹ́ láìkì nípa wọn pé Chief Kẹ́hìndé Atáyéṣe wọ́n joyè o. nǹkan tí mo láìkì ni pé mo rí pé inú wọn dùn fún oyè tán fi dá wọn lọ́lá yìí mo rí pé ó wù wọ́n inú wọn dùn that is why tèmi náà fi bá wọn yọ̀. ẹ bá mi ṣàdúrà fún wọn ní ṣókí mà. Ọlọ́run á jẹ́ kóyè yìí kó mọ́ wọn lórí eléyìí tán dẹ̀ jẹ́ léyìí wọn ò ní fi ṣàjẹ́ mọ́ ọlá wọn máa lọ wájú sí i ibi tán ti wá mú gbogbo owó tán náà yìí Ọlọ́run á bá wọn fọ̀pọ̀ rọ́pò ilé wọn ò ní dàrú àárín àwọn àtìyàwó wọn ò ní dàrú àárín àwọn àtọlọ́run náà kò ní dàrú. mo ní gbogbo bẹ́ẹ̀ ṣe ń lọ tẹ́ ń bọ̀ tẹ́ ń há gift lọ́tún lọ́sì àjọṣepọ̀ ogun ló wà láàrin ẹ̀yin àti ìlú Ṣìmáwá. ìlú Ṣìmáwá jẹ́ ìlú tó dáa because àwa náà ní like 35 acres sílùú yìí tọkọ mi ní síbẹ̀ but Ìyálóde Ṣìmáwá jẹ́ ẹ̀gbọ́n mi torí ọmọ Ṣàgámù ni wọ́n so ọmọ Ìjẹ̀bú yẹn náà ni wọ́n mi tèmi náà so bá ṣe mọ́ra gẹ́gẹ́ bí ọ̀rẹ́ bá ṣe jọ máa ń lo òde later mo mọ̀ pé ọmọ Ṣàgámù ni wọ́n sọ la ṣe wá close gẹ́gẹ́ bí ẹ̀gbọ́n tàbúrò Ìyálóde jẹ́ ẹni tó nice tó wọn kì í ṣe pé àwọn jù wá lọ máa ń káǹtì ara wọn pé we are equal so torí ẹ̀ làwọn náà fi súnmọ́ wọn la fi dúró tí wọn gẹ́gẹ́ bí àbúrò torí ẹ̀gbọ́n ló jẹ́ sí wa so àwa náà ń ṣe bí tẹ̀gbọ́n tàbúrò pẹ̀lú wọn wọ́n dẹ̀ nice kò sóde tá à ń ṣe tí wọn náà kì í dúró tì wá làwọn náà fi decide pa máa dúró tì wọn. ẹ bá mi ṣàdúrà fún Ìyálóde. Ìyálóde ò ní kúlé wíléwèrè wọ́n ti fi kékeré joyè ó máa fàgbà lò ó ẹni tó joyè lẹ́yìn náà ó ti fọmọdé joyè ó máa fàgbà lò ó ikú ò ní pa wọ́n ẹ̀mí wọn á gùn lágbára Ọlọ́run wọn á dẹ̀ máa ṣe gbé ohun rere ṣe lásìkò tó joyè nílùú Ṣìmáwá ohun mèremère ló máa wọ̀lú yìí tó máa fi mọ àsìkò wọn sí àsìkò dáadáa agbára Ọlọ́run. àjọlẹ̀dù títí kónílé máa relé bẹ́ẹ̀ ni èmi ti jíṣẹ́ tẹ rán mi àmọ́ gbogbo bí ayẹyẹ ṣe lọ mo ṣe máa yànnà náà fún yín ẹ pàdé mi ọmọ yín olórí Olúwakẹ́mi Ìyàndá àtàwọn tèmi bẹ́ẹ̀ ni níbi tá a ti máa yànnà náà gbogbo bí ayẹyẹ ṣe lọ lọ́bọ̀lọ́wọ́ ń bẹ extra náà ni èyí náà ti mọ bó ṣe lọ ẹ máa bá mi ká lọ.